eléyìí má dẹ̀ tún wá lágbára kẹ́ ó tún gbẹnu tán wòlíì Fadékẹ́mi Èṣùẹ̀mí tún ti fi ohun ọ̀rọ̀ lẹ̀ fún pásítọ̀ Àgbàlá Gabriel lórí ọ̀rọ̀ ẹlẹ́mìí tó ń gbé wá sórí òkè lágbàlá Gabriel tó ń jíṣẹ́ ẹ̀mí. wòlíì Èṣùẹ̀mí ní kí pásítọ̀ Àgbàlá Gabriel dẹ́kun láti máa tan kámẹ́rà sójú ẹlẹ́mìí kán sì yéé gbé ẹlẹ́mìí wá sórí Facebook. ibo la tún já sí ẹ̀yin èèyàn torí lóòótọ́ látìgbà tí ọ̀pọ̀ àwọn èèyàn ti ń notice wípé pásítọ̀ Àgbàlá Gabriel ń gbé ẹlẹ́mìí wá sórí live show wọn pé ẹlẹ́mìí ń gòkè ẹ̀mí tí wọ́n sì ń tan kámẹ́rà sí lójú tí wọ́n ń show ẹ̀ lórí live show wọn ní ọ̀pọ̀ àwọn èèyàn ti ń béèrè wípé kí ló ń ṣẹlẹ̀ gangan lágbàlá Gabriel ṣé doctrine wo gan ni pásítọ̀ Àgbàlá Gabriel belong sí bó la fẹ́ categorize wọn sí nínú aláṣọ funfun àti Pentecostal church nítorí most of the time aṣọ ara ni pásítọ̀ Àgbàlá Gabriel máa ń wọ̀ kódà tán bá ń ṣe wàásù nínú church aṣọ ara wọn máa ń wọ aṣọ ara dáadáa ju ìgbà tí wọ́n máa ń wọ aṣọ funfun lọ and CAC church ni ọ̀pọ̀ categorize church wọn sí ó wá jẹ́ kí ọ̀pọ̀ máa wò pé kí ló ń ṣẹlẹ̀ gangan ṣé ẹlẹ́mìí tún ti ń gòkè ẹ̀mí nínú ìjọ CAC ni àbí doctrine wo gan ni pásítọ̀ Àgbàlá Gabriel ń ṣe láàrin CAC sẹ̀lẹ̀ àti kérúbù and séráfù kí ló ṣẹlẹ̀ gangan lágbàlá Gabriel ọ̀pọ̀ ló ti ń wòye ọ̀rọ̀ yìí ṣùgbọ́n wòlíì Fadékẹ́mi Èṣùẹ̀mí tó jẹ́ kan nù àwọn wòlíì ìjọ kérúbù and séráfù wọ́n ti jáde báyìí láti wá wọ́ọ̀nù pásítọ̀ Àgbàlá Gabriel wípé ara wọn kan tó ń tàbùkù ìjọ kérúbù and séráfù òun ni pásítọ̀ Àgbàlá Gabriel ń ṣe yìí pẹ̀lú bí wọ́n ṣe ń gbé ẹlẹ́mìí sí orí social media tí wọ́n ń tan kámẹ́rà sí ẹlẹ́mìí lójú tán ni kò máa jíṣẹ́ ẹ̀mí wọ́n ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àwọn ìjọ kérúbù and séráfù ni wọ́n gbìyànjú láti stop káwọn èèyàn yé máa fi ìjọ wọn ṣe yẹ̀yẹ́ mọ́ kọ́ yé máa fi wọ́n tayín mọ́ lórí social media eléyìí mà tún lẹ́tìkẹ́ ó mà tún gbẹnu tán ẹ̀yin èèyàn nítorí wòlíì Fadékẹ́mi ni òun ti lo gbogbo opportunity láti fi correct pásítọ̀ Àgbàlá Gabriel ṣùgbọ́n nígbà tí òun rí pé gbogbo gbìyànjú òun láti bá pásítọ̀ Àgbàlá Gabriel sọ̀rọ̀ nítùbínùbí wọ́n kùnà láti listen sóhun ó jẹ́ kóun wá fariwo bọnu lórí ayélujára ọ̀rọ̀ ń gbẹnu tán ṣé ẹ̀yin èèyàn. You are welcome to CrossblogX TV. Remember to subscribe, like, share and follow us. Ẹ jẹ́ ká jọ wo fọ́nrán yìí ká gbọ́ gbogbo ohun tí wòlíì Fadékẹ́mi Èṣùẹ̀mí fi kalẹ̀ fún pásítọ̀ Àgbàlá Gabriel lórí ọ̀rọ̀ ẹlẹ́mìí tí wọ́n ń gbé wá sórí social media. Ẹ dẹ̀ máa bá mi fòpinion yín náà nípa ìsí comment. ọ̀rọ̀ ilé lọ sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel. ọ̀dọ̀ Àgbàlá Gabriel about Màláíkà tó wà ní ọ̀dọ̀ Àgbàlá Gabriel. ẹ bá mi tag Àgbàlá Gabriel gbogbo ọmọ séráfù ẹ bá mi tag Àgbàlá Gabriel. bọ̀dá Adémọ́lá Amúsàn mo mọ̀ wípé background yín mo mọ̀ wípé grandma torí according ọ̀rọ̀ tẹ́ ẹ ti sọ rí lórí afẹ́fẹ́ wípé màmá gangan ló ń jí Àgbàlá Gabriel which is CNS ni màmá tí màmá máa ń wọṣọ àdúrà tí mo mọ̀ tẹ́ ẹ máa ń gbé wọn wá tó máa ń gbàdúrà tí mo dẹ̀ mọ̀ pé ẹ máa ń gbàdúrà fáwọn èèyàn ẹ jọ̀wọ́ bọ̀ lẹ́tà tí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí Àgbàlá Gabriel rí pé I love you mo máa ń dá sí tẹ́ ń ṣe bọ̀ ẹ ti ń kàn mí o tẹ́lẹ̀ mi bá ọ̀rọ̀ ẹ̀mí dé ọ̀rọ̀ séráfù gbogbo ayé ló mọ̀ wípé ẹlẹ́mìí wọ́n ń lọ nínú ẹ̀mí wọ́n ń gòkè ìdí séráfù ni ẹ má bá wa gbé ẹlẹ́mìí sórí afẹ́fẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbé kámẹ́rà sí lójú yẹn àwa ò fẹ́ torí ń tẹ́ ń practice láàrin yẹn doctrine wa ni kérúbù and séráfù mo fi Ọlọ́run Mósè bẹ̀yìn I love you gbogbo nǹkan tẹ́ ń ṣe mo ń fẹ́ràn ẹ̀ mo dẹ̀ ń follow ṣùgbọ́n ọ̀rọ̀ ẹlẹ́mìí yìí mo ti wá bá yín ní DM o mo ti ṣáàtì o mo ṣe voice note ó dẹ̀ ti gbọ́ mo ní ẹ má tan kámẹ́rà sẹ́lẹ̀mí lójú a ò fẹ́ nínú kérúbù àti séráfù a ò fẹ́ torí nǹkan tí kérúbù dúró lé lórí nìyẹn àwa ò fẹ́ kẹgbẹ́ ẹlẹ́mìí sórí Facebook a ò fẹ́ ẹ má tan kámẹ́rà sẹ́lẹ̀mí lójú la wí kò wà bàblíkà nínú ọ̀dọ̀ tiwa kò ń ṣe nǹkan tó dára àti wípé ó léwu
ó léwu. Mo fi Ọlọ́run Mósè bẹ̀ yín níṣẹ́ tí mo ti wá DM mo kọ write up jáde mo ní kó bá mi tag ẹ̀ still mo rí wípé láìpẹ́ yìí sì bí mi ṣe parí live ẹ títí gbé ẹlẹ́mìí yẹn sórí ìta. a ò fẹ́ kẹ́lẹ́mìí lọ ní chọ́ọ̀chì wa. In fact gbogbo sẹ́ráfù àwọn sẹ́ráfù kọ̀ọ̀kan náà gbogbo nǹkan tó ń ṣe nìyẹn. Orú àtúnṣe mi síta wọn kì í gbójú ẹlẹ́mìí síta. Mo fi Ọlọ́run Mósè bẹ̀ yín kàn sọ níta nígbà àti lẹ́lẹ́mìí o àwọn tó bá fẹ́ sọ́nà o ẹ wá dàsọ̀. Gbogbo nǹkan báyìí náà ló fa rádaràda nínú kérúbù àti sẹ́ráfù. Gbogbo nǹkan tó fa wàhálà nínú kérúbù sẹ́ráfù nìyẹn. Gbogbo nǹkan tí ò yẹ ká máa gbé sórí Facebook wọ́n máa dá sórí Facebook. Ẹ jọ̀ọ́ o tìfẹ́tìfẹ́ you know I love you you know gbogbo nǹkan tẹ́ ń ṣe ni inú mi dùn sí ṣùgbọ́n tẹlẹ́mìí yìí please ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé kámẹ́rà kúrò níwájú ẹlẹ́mìí. Ẹ bá wa gbé kámẹ́rà kó wájú ẹ̀. Ẹ jẹ́ kó wà lórí ìtẹ́ ẹ̀ kó máa ṣiṣẹ́ rẹ̀. Ẹni tó bá fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ kó lọ máa bá. Ẹni tó bá mọ̀ pé òun fẹ́ gbọ́rọ̀ Olúwa ẹ mọ̀ tán kámẹ́rà gangan sí lójú. Ẹ jẹ́ ẹ̀tàn ẹ̀yìn ẹ gbé kámẹ́rà sẹ́gbẹ̀ẹ́ ẹ̀yìn ẹ gbé kámẹ́rà ẹ máa gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ kẹ́dẹ̀ máa sọ fáwọn èèyàn bọ̀ kì í ṣe kẹ́ wá tan kámẹ́rà sójú òun gangan kò wà bàbílíkà. A ò fẹ́ bẹ́ẹ̀. Bọ̀dá yẹn ní kí n lọ inú ìwé Jóẹ́lì 2:8 ọ̀dọ̀ yín yóò máa sọ tẹ́lẹ̀ ẹ̀mí mímọ́ ọ̀rọ̀ ẹ̀mí kì í ṣe nǹkan báyìí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run alààyè ọ̀rọ̀ ẹ̀mí báyìí òun náà ló dá gbogbo nǹkan tó ń ṣe lórí afẹ́fẹ́ yìí. Tẹ́lẹ̀mí bá ti lọ ní church yín ẹ kàn sọ wípé a ti lẹ́lẹ̀mí o fine kì í ṣe pé kẹ́ wá tan kámẹ́rà sí lójú ẹ mọ́ wà ń bẹ̀. A ò fẹ́ ní kérúbù àti séráfù pàápàá nípa ọ̀rọ̀ ẹlẹ́mìí dé ẹ jọ̀ọ́ o ẹ má tan kámẹ́rà sẹ́lẹ̀mí lójú. Òun ni mo ti sọ ní DM mo ti ṣe gbogbo ẹ̀ mo pè o gbé kọ́ o òun ló jẹ́ kí n wá ṣe live padà o. Mo ti pè lẹ́ẹ̀mejì mẹ́ta o service àtúpè lórí WhatsApp service yẹn ò jẹ́ ká gbọ́ra wa òun ló jẹ́ kí n kúkú wá ṣe live. Please ẹ má tan kámẹ́rà sọ ẹlẹ́mìí yẹn lójú tí tó fi máa sọ̀kalẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ dúró tí nǹkan kan ẹ tan kámẹ́rà sára yín lójú ẹ máa gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ jọ̀ọ́. Mo fi Ọlọ́run Mósè bẹ̀ yín ń tẹ́ ń ṣe lọ́wọ́ àkókò ẹlẹ́mìí yẹn ń sì nǹkan tó kàn wá ni torí ń táwa dúró lé lórí nìyẹn. Ọ̀rọ̀ ẹlẹ́mìí ẹ̀mí mímọ́ yẹn ohun tí wọ́n fi rán kérúbù àti séráfù nìyẹn. Ìgbà tẹ́ni yẹn dẹ̀ máa mẹ́mí yẹn ṣe rí wípé kì í ṣe aṣọ ara lẹ́wọ̀ fún aṣọ sùtánà wa lẹ́wọ̀ sọ́rùn ẹ̀ sótìyé ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ ẹlẹ́mìí dé yẹn ẹ bá wa ṣe dáadáa. Àárín yẹn inú mi ò dùn bí mo ṣe ń rí yẹn ẹ jọ̀ọ́ ẹ bá wa dọ́ra kíìpù ẹlẹ́mìí yẹn sẹ́gbẹ̀ẹ́ ẹ jẹ́ kó rìnrìn àjò ẹ̀. Ẹ má jẹ́ kó àwọn kan ẹlẹgẹ́lẹ́dẹ̀ wà lọ́wọ́ tẹ́ wà yìí kì í ṣe pé kẹ́ wá display ẹlẹ́mìí lórí afẹ́fẹ́ fún wọn o. Ọ̀rọ̀ Muyideen sì lọ ń bẹ o. Ẹ dọ́ra fẹlẹ́mìí yẹn sáyé ẹ̀ mo fi Ọlọ́run Mósè bí òní jẹ̀bi òní dáràn ayé òní rogun alákòóbá o. Gbé ẹlẹ́mìí kò jẹ́ kọ́mọ ọlọ́mọ wà láyé ẹ̀ ẹ̀yin ẹ máa ṣèṣe ẹ máa so ìsọjí ẹ máa so ojú ẹlẹ́mìí tí tó fi máa bọ́lẹ̀. Ẹ dọ́ra fẹlẹ́mìí sáyé ẹ̀ wọ́n gbẹ́lẹ́mìí wá sórí afẹ́fẹ́ rádaràda tó dé bá yé nítorí social media ti wà òun ló fa gbogbo wàhálà yìí. Òun láti ń sọ̀rọ̀ yìí tó dogun ẹlẹ́rìí tó dogun rádaràda tó ń ṣe kiri àgbáyé. Ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ò ní jẹ̀bi má tan kámẹ́rà sójú ẹ̀ títí tó fi máa bọ́lẹ̀. Mo ti ṣe díẹ̀ mo dẹ̀ ti ṣe voice note tó dẹ̀ ti gbọ́ o dá mi lóhùn ló jẹ́ ń padà wá bíbà yìí má tan kámẹ́rà sí torí séráfù ló fi o a ló fi a ò fẹ́ ní kérúbù àti séráfù ilé Mósè Orímọládé a ò fẹ́ kí èèyàn kẹ́lẹ́mìí gòkè kẹ́ wá tan kámẹ́rà sí lójú kò wà bàbílíkà nínú kérúbù àti séráfù àwọn ò fẹ́. Ẹni tó bá fẹ́ practice ẹ̀sìn wa ẹlẹ́mìí o lẹ́lẹ́mìí o torí o ti mọ̀ pé nǹkan kérúbù nìyẹn. Mi rí ibi tí di apostolic ti lóun gbẹ lẹ́mìí rí o. Séráfù ni màmá yẹn màmá Àgbàlá Gabriel séráfù ni òun ní orí ọ̀fẹ́ ẹlẹ́mìí wà ní ṣọ́ọ̀ṣì yín ó lọ nínú ẹ̀mí àsì kírísítẹ̀nì gbogbo wa ọmọ Kristi ni wá gbogbo wa ni wọ́n fún ní ẹ̀mí mímọ́ ṣùgbọ́n kì í ṣe kẹ́lẹ́mìí lọ ní chọ́ọ̀chì ká wá tan kámẹ́rà ẹ wojú ẹlẹ́nà kò dáa
ẹ má tan kámẹ́rà sójú ẹlẹ́mìí, ẹ tan kámẹ́rà sójú àwọn èèyàn tó wà ń bẹ̀ ṣó ti yé, ò ní jẹ̀bi kò tún dúà lọ́nà kejì. ọ̀rọ̀ rèé o, ọ̀rọ̀ rèé rẹpẹtẹ. Àwọn ìjọ Kérúbù and Séráfù ní àwọn ọmọ bíi tí ẹlẹ́mìí ti gbà papọ̀ mọ́ ìjọ apostolic ìyẹn CAC tá a mọ Pastor Àgbàlá Gabriel sí. Kí ló ń ṣẹlẹ̀ lágbàlá Gabriel lẹ́yìn èèyàn? Ǹjẹ́ Pastor Àgbàlá Gabriel ṣé wọ́n máa mójútó ọ̀rọ̀ táwọn ìjọ Kérúbù and Séráfù sọ yìí àbí wọn ò overlook ẹ̀? Kí ni àtọ́rọ̀ yìí náà kọ sẹ́yìn náà? Ẹ máa sọ sí comment, and please don't forget to subscribe, like, share and follow us. Thanks for watching.